Olúfúnkẹ́ Àyànká ohun mẹ́rin o ọmọ ọlọ́jọ́ bí Yèyé Àlàkẹ́ o ńlẹ́ ń pẹ̀lẹ́ o Olúfúnkẹ́ Àyànká wà tí ilé lọ́dún Oríyọ̀mí rè sọ pé kí n má kìíyà o. Ó yá máa wí ìránṣẹ́ rẹ̀ ń gbọ́ mo fẹ́ máa wọnú orin ewì tọ̀tẹ̀ yìí ilé ẹni tí ń ṣayẹyẹ gangan mà lè ní dé sí. Ọ̀kínlárẹwà láwùjọ àwọn ẹyẹ Ọlọ́run ló fi ògòǹgò ṣọba láàrin wọn olúkálùkù wọn ló pín ọlá mọ́wọ́ po. Olúfúnkẹ́ Àyànká gangan lèmi ń kí ọmọ Láìdé Yèyé Victoria Àlàkẹ́ ò ní ṣubú dànù. Ńlẹ́ o Àyànká Olúfúnkẹ́ ìyá Victoria Àlàkẹ́ gangan lèmi ń ké sí. June 21 ní lọ́dọọdún lọ́jọ́ tí wọ́n bí ọmọ ayọ̀ fanda Ṣẹ́gun Ọ̀jẹ̀dòkun Oríyọmí rẹ́bọ̀ mi níṣẹ́ pé kí n máa kọrin ewì tọ̀tẹ̀ yìí. Ó yá ọlọ́jọ́ bí nítorí Sungold ni mo ṣe fẹ́ bá ọmọ délé bàbá rẹ̀ Ìdọ̀fin ní Igbó Ọrà. Ó yá ẹnì ṣò níbẹ̀ ọmọ àárọ̀ Ìdọ̀fin o Ìdọ̀fin òpè ọjà èpè ọjà kọjá ìlú àárọ̀ rí lọ́jọ́ ìpè ẹjà tó jà lù Ìdọ̀fin torí tọmọ ló kó wọlé bàbá tó bí ọlọ́mọ òkòrè sẹ́niyàn ọmọ wòyíra kí o má bàa ra ẹrúkẹ́rú abilala lẹ́nu òkòrè sí ọmọ wòyíra kí o má bàa ra gbákígbá ní ìkẹ̀kẹ́ ń sọ òkò tó jà lọ́jà tí ọmọ orogún dìgbà ẹ̀ nílé ọmọ sàmù kórogún rẹ̀ má bù mu ọmọ sàmù kórogún rẹ̀ má bù wẹ̀ torí ohun méjì kọ́ kórogún bá lè jíròdò lọ́gùn ọjọ́ máa ní kéjò ó bá lè bu ọmọ orogún jẹ ni kí o bá lè kí onírèsé nìkan nílé ọkọ ni. Olúfúnkẹ́ Àyànká Ìdọ̀fin ò ní bàjẹ́ láéláé Igbó Ọrà náà ò ní dìbàjẹ́ Igbó Ọrà lásàpò ọmọ òkòkò bára díyọ̀ nídìí ẹranko gbé ń fọ òǹdé èèyàn mo níṣẹ́ bí ibẹ̀ sani ìlú Aláàfin Àjàgbò. Olúfúnkẹ́ Àyànká òdìṣe ọjọ́ bí òní gbogbo June 21 lọ́dọọdún lọ́jọ́ bí rẹ̀ Ọláìdé wà aṣọdún mọ́dún tọmọ ni mo tọrọ oko nírèsé o ẹjẹ́ ń bá jíjọ lálọ oko nírèsé o ẹlẹ́sẹ̀ ó ṣe o okòrèsé ó ṣe o okòrèsé ọmọlẹ́wà okòrèsé ọmọlẹ́wà ẹni Ajíṣọlá ọmọlẹ́wà Ajíṣọlá ọmọlẹ́wà ẹni okòrèsé Ajíbọ̀rọ̀ ọmọ Gbàjà. Olúfúnkẹ́ Ṣẹ́gun Ọ̀jẹ̀dòkun Oríyọmí lọ́mí níṣẹ́ pé kí n máa kí ọ ní kíkí ìtọ́mọ ọkọ bí wọ́n bá wá bí yín wípé ta ló kọrin ewì sí yín létí ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú Wọ́tasọ ìdílé mi kúkú ti wá ọmọ Ìwòpé Àjídàgan lèmi Ìdòwú ọmọ Ògún gbàjò.